A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojúwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ná, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti mú alákòóso fún ètò ìṣúná owó, èyí tí ṣe alákòóso kékeré fún ètò ìṣúná owó ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀mọ̀wé Táíwò Oyèdélé, gẹ́gẹ́ bí ìròyìn èyí tí wọ́n fi léde. Ọ̀mọ̀wé Táíwò Oyèdélé, èyí tí ṣe alága fún ìgbìmọ̀ ààrẹ èyí tó ń rí sí ètò tó ní í ṣe pẹ̀lú àgbékalẹ̀ ìṣúná owó àti owó orí ní sísan lábẹ́ ìjọba Bọ́lá Tinubu, òun ni wọ́n ti fún ní ipò alákòóso kékeré fún ètò ìṣúná owó báyìí, Minister of State for Finance, gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí Bọ́lá Tinubu mú àgbéga bá ọ̀gbẹ́ni Táíwò tó sì fi orúkọ rẹ̀ ṣọwọ́ sí àwọn aṣòfin àgbà láti ṣe ìwádìí ọ̀fínkínítóó lẹ́nu rẹ̀ síwájú kó tó di wípé ó bẹ̀rẹ̀ iṣẹ́ kí wọ́n tó fa iṣẹ́ lé lọ́wọ́ tó ti ètò ìbúra. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún, èyí tí Báyọ̀ Ọ̀nànúgà, ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú fi léde, sọ wípé orúkọ Táíwò Oyèdélé ni wọ́n ti fi ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí lábẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà Godswill Akpabio, tó ń ti àwọn ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tí wọ́n wà ní ẹ̀ka ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́nu ọ̀mọ̀wé Táíwò Oyèdélé ní ààrẹ Tinubu yóò búra fún lọ́wọ́ kan tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ láìsí ìwárarò. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni wọ́n ti fi ọ̀rọ̀ léde lórí Abubakar Malami àti El-Rufai, èyí tó ń bẹ ní àhámọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ báyìí pẹ̀lú ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC nínú ọ̀rọ̀ wọn sọ wípé lótìítọ́ ní lódodo kò sí ẹni tó kọjá òfin, bẹ́ẹ̀ sì rèé ẹgbẹ́ òṣèlú wọn jẹ́ ẹgbẹ́ òṣèlú tó tẹ̀lé òfin tó sì bọ̀wọ̀ fún òfin. Ó ní ṣùgbọ́n olójú òní lajúlẹ̀ kí tàlùpọ̀n kò wọ̀ ó ní lórí Abubakar Malami, ẹni tó ti fìgbà kan jẹ́ adájọ́ àgbà àti alákòóso fún ètò ìdájọ́ nílẹ̀ wa, àti Nasiru El-Rufai, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna. Wọ́n ní àwọn méjèèjì wọ̀nyí àwọn ò ní lajú àwọn lẹ̀ kí wọ́n ṣe ètò ìdájọ́ wọn lọ́nà tí ò bá òfin mu, àti wípé àwọn ò ní gbà kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lọ́wọ́ agbára lé wọn lórí láì lo ti òfin tó ń ti ẹ̀sùn èyí tí wọ́n kà sí wọn lọ́rùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti jáde láti ẹnu ẹgbẹ́ òṣèlú ADC láti ẹnu alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú náà, ọ̀gbẹ́ni Bọ́lájí Abdullahi, sọ wípé ẹni tó ṣe òfin ti ga jù lọ, bẹ́ẹ̀ sì rèé ẹgbẹ́ òṣèlú wọn jẹ́ ẹgbẹ́ òṣèlú èyí tó mọ́ ti fún tẹ̀dọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní lótìítọ́ lódodo tá a bá rí ẹ̀sùn tí wọ́n kà sí àwọn àgbà méjèèjì ọ̀hún tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú wọn lọ́rùn, ó ní àwọn yóò rọ ìjọba àpapọ̀ láti tọ̀ bó ti tọ́ àti bó ti yẹ, kí wọ́n má lo ọwọ́ agbára àtinúdá lé wọn lórí. Wọ́n ní láti lo ọwọ́ agbára àtinúdá àti ìfẹ́ tara ẹni nìkan, èyí làwọn ò ní gbà kí ìjọba àpapọ̀ ó ṣe. Àwọn sì rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti ṣe ìdájọ́ ọ̀hún tó ní kánmọ́nkóbò kí àwọn ènìyàn tí wọ́n fi sínú àhámọ́ wọn kí wọ́n lè máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà. Ilé-iṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ lórí àwọn àgbẹ̀ méjì kan èyí tí àwọn agbébọnrin tí wọ́n ṣe ìkọlù sí, èyí tí wọ́n pa ọ̀kan torí sì kó ọ̀kan yọ
nínú ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tó ṣe é lálàyé lọ́jọ́ Ìṣẹ́gun sọ wípé àwọn àgbẹ̀ méjì ọ̀hún ni wọ́n wà lórí alùpùpù ọ̀kadà wọn tí wọ́n lójú ọ̀nà oko Àgùnlà ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní àwọn méjèèjì yìí ni wọ́n lọ lójú ọ̀nà síwájú kí àwọn agbébọn nìkan kí wọ́n tó dá wọn dúró. Àwọn méjì ọ̀hún èyí tí wọ́n fi orúkọ wọn léde, Ben Daniel àti James Unuke. Wọ́n ní James Unuke òun ni ẹni tí orí kó yọ ní ìgbà tí wọ́n pa Ben Daniel, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lálàyé látẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh sọ wípé ní gẹ́rẹ́ tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n dá àwọn méjèèjì dúró, wọ́n ní James òun lórí àyè láti sá mọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún lọ́wọ́ ní ìgbà tí Ben Daniel tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n yìnbọn fún tó sì gbabẹ̀ jẹ́ Ọlọ́run ọba nípè. Ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí, níbẹ̀ ni èyí tí orí kó yọ ti fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí ìgbà tí wọ́n débẹ̀ ni wọ́n rí Ben Daniel nínú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n sì ti gbé lọ sí ààyè ìgbókùúpamọ́sí ní ìpínlẹ̀ ọ̀hún tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ báyìí láti mọ àwọn amòòkùnṣìkà èyí tó ṣekú pa Ben yìí, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ṣe lálàyé ní ọjọ́ Ìṣẹ́gun. Wọ́n ní nǹkan bíi aago 9:30 àbọ̀ ní ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Akẹ́kọ̀ọ́ kan tó wà ní ìpele kẹta 300 level nínú ilé ẹ̀kọ́ gíga fáfitì tìlú Ìbàdàn òun mà ló gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lẹ́yìn tó mu eégún ó ń payán pàdún ti èkútélé tá a mọ̀ sí sniper. Wọ́n ní ìrọ̀lẹ́ ọjọ́ Sunday ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n ní akẹ́kọ̀ọ́ náà èyí tó ń kọ́ nípa ìmọ̀ ìwòsàn ní ilé ẹ̀kọ́ ti ìwòsàn ìkọ́ni ti fáfitì ìlú Ìbàdàn èyí tó wà ní ìpele kẹta ń tó mu sniper yìí. Wọ́n ní yíra mọ́lẹ̀. Wọ́n ní ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ alábàágbé nínú iyàrá ilé ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ń gbé èyí tí wọ́n pè ní Nnamdi Azikiwe Hall, òun ni ọ̀rẹ́ rẹ̀ kan wọlé níbi tó ti rí tó ń yíra nílẹ̀ tó sì ń pọ ọṣẹ funfun lẹ́nu. Ní gẹ́rẹ́ ló ti fi ọ̀rọ̀ yìí tó àwọn olùṣàkóso ààyè tí wọ́n sùn sí nínú họ́ọ̀lù náà, èyí tí wọ́n sì pe àwọn olùdarí ìṣàkóso àwọn akẹ́kọ̀ọ́ èyí SUG láti pè wọ́n ṣe ìrànlọ́wọ́ ní gẹ́rẹ́ tí wọ́n gbé akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ sí ilé ìwòsàn kan tí wọ́n pè ní Jájà. Láti bẹ̀ ni wọ́n ti gbé lọ sí UCH èyí tí wọ́n ní ó dágbére fún ayé ní ìrọ̀lẹ́ ọjọ́ Sunday bákan náà pẹ̀lú gbogbo ìgbìyànjú èyí tí wọ́n fún un. Ṣùgbọ́n lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá àti àwọn olùdarí ilé ẹ̀kọ́ ọ̀hún láti fi tó wọn létí, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Wọ́n ní akẹ́kọ̀ọ́ náà èyí tí wọ́n kò fi orúkọ rẹ̀ léde ni wọ́n ní àti ìpínlẹ̀ Ondo ìlú Àkúrẹ́ èyí ló ti wá tí wọ́n sì ti gba ìgbìyànjú láti ké sí àwọn òbí rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lórí bí akẹ́kọ̀ọ́ náà ṣe mú gamale èyí tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà tí máa ń po orin kọ̀ gbé orin jáde tá a mọ̀ sí music producer èyí tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní Sars on the Beat, òun mà ló ti ní láti ọdún tí wọ́n ti bí òun tóun sì ti ń lọ bí ọmọ ọdún 36 báyìí, òun kò tí ì jẹ ìgbádùn iná mọ̀nàmọ́ná iná ọba tilẹ̀ wa Nàìjíríà fún wákàtí 24 láti ọdún tóun ti gbọ́njú ní orílẹ̀-èdè yìí. Sars on the Beat ló sọ ọ̀rọ̀ yìí níbi ètò kan tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ìjàmbá èyí tí iná ọba ń ṣe fún iṣẹ́ àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ní Sars tẹnu bọ̀rọ̀ ó ní bá àbá ní parọ́ tanra wa, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò ṣẹ̀yìn àìṣedéédé iná ọba àti bí àwọn ìjọba ti kùnà
láti jẹ́ kí iná ọba orílẹ̀-èdè yìí ó máa tàn ní déédéé lóòrèkóòrè. Ó ní gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ pátá ni wọ́n ti yà sídìí iṣẹ́ ìmíì látàrí wípé wọn ò rí iná ọba lò fún iṣẹ́ ọrọ̀ ajé wọn. Ó wá ní láti ìgbà tí orí ti fi hàn òun lórí iṣẹ́ ìporinpọ̀ tí òun ṣe yìí, ó ní kò sí ọjọ́ kan tóun jí tóun rí iná lò bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní ìgbà míì bóun bá jí sáyé ó ní àwọn ìmísí kan yóò sọ sí òun lọ́kàn tí òun yóò sì ní èrò lọ́kàn láti wọnú ààyè àti ilé ìporinpọ̀ ọ̀hún láti ṣiṣẹ́ jáde, ṣùgbọ́n tí kò ní sí iná ọba láti fi mú àlá ọ̀hún wá sí ìmúṣẹ. Ó ní bí ẹ sì gbé gálọ̀nù láti lọ rèé ra epo ní àwọn ilé ìtajà epo, oríṣiríṣi àdójúkọ bíi kí wọ́n sọ wípé epo ti wọ́n tàbí kò sí epo, tàbí kẹ́ rí àwọn ènìyàn kí wọ́n tò bẹ́ẹ̀ ni tó fẹ́ tẹ́wọ́ gbọrẹ̀. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí ń pa ọ̀pọ̀lọpọ̀ aláìṣerere àti ìmísí mọ́ òun lára. Ó ní bóun ò bá ní parọ́ láti ìgbà tí wọ́n ti bí òun sí orílẹ̀-èdè yìí tóun sì dàgbà sí orílẹ̀-èdè Nàìjíríà tí òun ti ń lọ bí ọmọ ọdún 36 báyìí, òun kò tíì jẹ ìgbádùn iná ọba fún wákàtí 24 rí. Ó ní bí wákàtí kan bí àwọn ìṣẹ́jú ni wọn yóò fi tanná ọ̀hún, èyí tó sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé. Lákòótán ó rọ ìjọba láti wá nǹkan ṣe sí, bí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọn yóò tì sínú àdánwò àti ewu ní ọjọ́ ọ̀la àti ní ọjọ́ iwájú. Tó ẹ̀yin ènìyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ìpín nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.